ẹsẹ̀ rẹ ò dáa rárá ó jẹ́ tètè lọ́ọ́ máa gbàdúrà. Portable sọ̀kò ọ̀rọ̀ síyá ọmọ rẹ̀. Ìlúmọ̀ọ́ká olórin tàkasúfèé ní Habeeb Òkìkíọlá tí àwọn ènìyàn túmọ̀ sí Portable ló tún ti bẹ̀rẹ̀ fàǹfà pẹ̀lú ọ̀kan lára àwọn tó jẹ́ ìyá ọmọ rẹ̀, òṣèrébìnrin Àṣàbí Simple, lórí ìtàkùn ayélujára. Portable ló ti sọ̀kò ọ̀rọ̀ sí òṣèrébìnrin ọ̀hún wípé ìfẹ́ ẹ̀tàn ló fi ń bá òun lò ní kò tíì ju oṣù kan lọ tí wọ́n bí ọmọ ẹlẹ́ẹ̀kejì. Àṣàbí tó bẹ̀rẹ̀ sí ní yin ara rẹ̀ nínú fọ́nrán fídíò kan tó fi sórí ìtàkùn Instagram gẹ́gẹ́ bí ó ti ṣàpèjúwe ara rẹ̀ bíi ẹni tí Olúwa bùkún, onídùnnú, oníbàlẹ̀ ọkàn àti ọlọ́pẹ́ obìnrin, léyìí tí Portable rí tí ó sì bẹ̀rẹ̀ sí ní fi ìdáhùn sọ́wọ́ lábẹ́ fọ́nrán fídíò ọ̀hún tó ń bú Àṣàbí wípé ó yin ara rẹ̀ tó sì sọ fún wípé ṣebí kí ó lè di ìlúmọ̀ọ́ká ló fi lóyún fún òun. Portable tún sọ fún Àṣàbí pé kó má fi ìfẹ́ ẹ̀tàn tiẹ̀ ba ìfẹ́ òtítọ́ jẹ́ fún òun àti wípé ẹsẹ̀ rẹ̀ kò dáa rárá, ó nílò àdúrà. Gẹ́gẹ́ bí àrígbámú ìròyìn, Àṣàbí àti Portable ni wọn ò ti tẹ̀léra wọn mọ́ lórí àtẹ ìtàkùn ayélujára látinú oṣù kínní ọdún yìí lẹ́yìn ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí òṣèrébìnrin ọ̀hún tó ṣe.